jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ìṣe jẹ́jẹ́ o. Ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ o. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ìṣe jẹ́jẹ́ o. Ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ o. Ilé ìwé ṣóun lòbìrán ẹ lọ ó lọ́wọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá nǹkan kan ń bani lórúkọ jẹ́ ìwà jàgídíjàgan ìwà ló máa bá níbẹ̀ ọ̀rẹ́ ronú rẹ̀ o kásìkò tó lọ mú ń sọ jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ìṣe jẹ́jẹ́ o. Ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ o. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ìṣe jẹ́jẹ́ o. Ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ o. Ìwé la ní kọ́kọ́ ó lọ́ka o. Mo dá ó níbi tó máa tiẹ̀ dé. Ó délé ìwé tán ó yàyàkúyà ọlọ́dọ̀lọ́ṣọ́ ṣé èyí wá dá arábìnrin ronú rẹ̀ o kásìkò tó lọ mú ń sọ jẹ́jẹ́ láyé gbà o òkun bọ̀ jẹ́jẹ́ láyé gbà o ayọ̀ jẹ́jẹ́ láyé gbà o Dáfídì. Ẹ jẹ́ má bínú ta lélẹ̀ bí n pé láti bo Port Harcourt tàbí bá sọ̀rọ̀ ẹ má bínú tó kún bọ̀ lẹ́ ń bá sọ̀rọ̀ ó yà gbé rọ́ọ̀mù nọ́mbà ẹ má bínú. Dúró obìnrin wà pẹ̀lú bí wàá di ti post yẹ ìpinnu bá yẹ fúnra mi receive call receive call. Yeah, hello. Ẹ má bínú. Ṣebí ẹ̀yin ni ẹ pè mí sí bí n pé àbí. Ẹ má bínú tó kún bọ̀ lórúkọ tèmi. Ẹ dé bọ́lẹ̀ tí ń pè nù. Port Harcourt. Bí gẹ̀ẹ́nì nìyẹn o. Actually Lagos lèmi wà nù. Ṣé ẹ máa wá sí Lagos? Ìgbà wo lẹ ń bọ̀? Okay, máa send the address hostel mi sí bí a lè jẹ́ ọ̀rẹ́. Ẹ má bínú kí ni bí n pé kílẹ̀ ń jẹ Williams ṣé Williams family the real Williams family okay kò sí problem okay okay ma send it ma ṣe tán alright bye bye. Yee olórí kí pọmọdé yìí Williams family mo mínísítà lọ́wọ́ ìmọ̀ àjẹ́ ń báyìí.
know you want. You want, I know you want it cause you bad. You want it cause you bad. You want it cause you bad. You want it. O jẹjẹ pọ̀. Ẹ wá nípa. O bad. Ọ̀gbẹ́ni ṣé o jẹjẹ pọ̀ sí tàbí Jonathan báwo ni ẹ contract ló ń ṣe é sìn. Big neye. Big neye. Everything all right, yeah. Ọmọ mo ti lọ wà jù. Tó bá ní mo ti wà jù. Ṣé o jẹ jackpot ni? Kọ́ èyí tí mo win ó ju jackpot jackpot lélẹ́yìí. Ọlọ́run. Tó bá wù mí mọ́ òun wo big boy nínú kápọ́ọ̀tì. Ó ga jù. Wo mo ṣẹ̀ṣẹ̀ mú big fish ẹja ńlá. Tilapia ni àbárò àbí shark? Ìgbéyà ni. A ní mo ṣẹ̀ṣẹ̀ mú ọmọ tó yí classic pay. Ọlọ́run. Kan pé big girl. Big girl. A ò lè lówó. Wọ́n ló rò bẹ́ẹ̀. Wọ́n ló rò bẹ́ẹ̀. A ní kò pé big girl. Kí ló dà lè tó yẹ? Tutu sọ big girl. O ò lè lówó. Wọ́n ló rò bẹ́ẹ̀. Ọlọ́run ò lè lówó. Kí ló ṣe? Ṣé gbogbo akọ́nà kan máa lówó tẹ́lẹ̀? Ní sùúrù náà. Ọ̀rọ̀ tó sọ sí mi, I'm getting interested in it. Ṣàlàyé ọmọ ìfún bá lè jẹ. Sọ́ọ̀dì mo ṣe rí ọmọ kan mú ọmọ tó ju ọmọ lọ. Tí ẹ kọ́kọ́ pọ̀ náà ná. Ooo a ní ọmọ tó ju ọmọ lọ. Ó ṣe àwọn ọmọ ní hostel yìí o. Àwọn ọmọ tó le jọ ọmọ náà gbà yìí tó le jọ ọmọ ní hostel yìí mo lèmi bá fà. Kí tẹ̀lé orúkọ yìí tó wà lókè tó fi mí ṣakọ. Wọ́n dé pupa ẹ̀. Tóyin. Tó bá rí ọmọ tí mo ṣẹ̀ ń fẹ́ ó máa ń lẹ̀ ẹ̀rù máa bà àjẹ́ máa já. Ọ̀rẹ́ mi. Àwọn méjì fún ọ nìkan. Àwọn méjì fún ọ nìkan sẹ́. Mistake ọwọ́ àtẹ̀sẹ̀ ló máa lò. Confirm mo ti jókòó yẹn lọ òyì ẹ̀. Tó bá fún ọ ò lè tó ṣì mọ́ lọ́kọ̀ kó tẹ̀ mọ́ mi lásán pé mo láìkì ẹ̀ lásán o ti ṣoríire. Ṣùgbọ́n tí màá láìkì ayé ẹ̀ bàjẹ́. O gbọ́dọ̀ láìkì mi. Jẹ́ kí n mọ ọmọ ẹ̀ jẹ́ kí n tiẹ̀ rí kí n mọ ọkọ tó ń pọ̀ ní àbí. O fẹ́ mọ̀ ìyẹn wà lè já ẹ̀ sí. Má jẹ́ ń já ẹ̀ sí. Wo. Kí ló dé dìṣọ́ ọmọ Barack Obama ni àbọ̀mọ Jonathan ọmọ Yar'Adua? Wumi nǹkan tó nù bá ti mú ọkọ rẹ̀ máa ṣẹ́ díẹ̀ o ti ń súnmọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ìwádìí kí ni òun ṣe wọn bá sanjọ́ wo eléyìí ọmọ mínísítà o máa ń gbọ́ nípa Williams family Bímpé Williams wo mi exaggerate tí ọmọ ẹ bá ń bọ̀ bó ti fẹ́ kí mi lásán jíì tó máa ń tẹ̀lé ó máa ń tó 15. Ìgbọ́dọ̀ ti kú. Ìgbọ́dọ̀ ti kú. Láìpẹ́ ọ̀rọ̀ wa ti ń pọ̀ jù òun jáde ní àbí ní wọlé má pẹ́ o kò yí ẹ má lọ ò lè fi dúró. Ọ̀gá ọ̀rọ̀ tó kún wọ́n yìí. Ìyá ẹ̀sì ẹ gbà ẹ kú ní ọ́sẹ̀tì. Ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó tún gbọ̀ngbọ̀n ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ìṣe jẹ́jẹ́ ọmọléèwé ọmọ kéré jù wọ́n máa wọ sọ̀tún ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ìṣe kéré jù jẹ́jẹ́ náà. ọmọléèwé. Kí ló dé tí màá kẹ́ lórí fi kí wọn. ó má lè sọ WhatsApp ní àtẹ́yìnjà tẹ́lẹ̀. WhatsApp ayé ìgbà kan ni WhatsApp kò sí WhatsApp mọ́. Tókunbọ̀ akọ́ ti ta ilé ẹ̀ gan-an. sì jẹ́ kí n sọ fún ẹ tó bá mọ̀ ẹ́ ṣo level tí mo wà ń sìn ẹ́ ó ti bọ́ sí pé level ọmọ olówó ni mo bá rìn sìn tí màá bá ọmọ gómìnà sọ̀rọ̀ kí n bá ọmọ mínísítà sọ̀rọ̀ irú àwọn tí mo bá rìn sìn kò ń ṣe bí ìwà níwá job ìwọ tó ń fẹ́ fẹ́ rìn jeep ló máa ń tẹ̀lé pé kò sẹ́ fẹ́ kí mi lásán ó wá ń sọ̀rọ̀ wọ pé kí ni. ṣé wọ́n tún wá rárá bàbá ní gẹ́gẹ́ lọ́sẹ̀ ìjọ kìnìún àná kan tó ń bẹ́ẹ̀ bí mi ò tún fẹ́ wọ gẹ́gẹ́ lọ́sẹ̀ ìjọ kìnìún àná tó máa ń bẹ́ẹ̀ tó fẹ́ẹ́ lè máa kú lè fẹ́ẹ́ lè máa dùbálẹ̀ lórí ọ̀rọ̀ mi. mo ṣe kí ni kò ayé bá ọgbọ́n àwọn òwe Yorùbá ni wọ́n ní tí èèyàn bá pẹ́ lórí mi èsìkéyìí àbá èsìkéyìí ti bá wọ̀ gbà mí sọ fún ẹ inú mi dẹ̀ dùn ẹlẹ́dàá ìyá mi tó ní fìyà jẹ mí ló jẹ́ kó má gbà fún mi Karo ti gbà fún mi sí mi nípàdé ọmọ mínísítà ní sí mo ṣe wà I'm not a big guy kí ló ń ṣe ẹ́ ṣẹ́rù pẹ̀lú òwò ọmọ ni kí ló ń ṣe ẹ́ ọmọ mínísítà bá. náà sọ́gà mi ti pọ̀ gan sí ọlọ́ngàn tẹ́líjì. Tókunbọ̀ dúnà ọmọ kí ló pé yẹn náà. tó ti gbọ́n pa Williams family that is minister ọmọ minister yeah àwọn ọmọ náà ló jọ pọ́n nìyẹn so mi ní time fún ẹ. Tókunbọ̀ ṣọlọ́wọ́ mi àbí. kí ló fẹ́ ṣẹlẹ̀ sí kí ló fẹ́ ṣẹlẹ̀ sí mi nsìn tọ́lọ́ ń sọ̀rọ̀ ọmọ Williams kọ̀ọ̀kan. o ti one chance nìyẹn
Tókunbọ̀ omi ni. Tókunbọ̀ omi ni. A máa ríra bẹ́ẹ̀. Tókunbọ̀. Lẹ́yìn a máa ríra. ilé ìwé Àti bó ṣe ń lé ẹ. jẹ́jẹ́ ló gbà ó. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé bá ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ o. Ọmọléèwé ẹgbẹ́gbẹ́ ò dá ẹ bá wọ. You know come on. Kúmọ́ bọ̀ ló ń ṣẹlẹ̀ nù. Guy, what's up? Àìdè. Ìgbọ̀n ní sáré bá màá yìí sọ̀rọ̀ níjà rẹ̀. Ó máa jáde. Ìwé ilé ló gbé láàyè. O fẹ́ check ẹ̀. Jẹ́ fílẹ̀ kí ló á pọ̀n. O lè wọ́wọ́. Ọ̀rẹ́ mi. Ẹ máa ń ṣú ààrẹ àwọn àbùkà. Má wọrí. Ẹ tún kún bọ̀. Same shirt. Tó kún bọ̀ ń bolo tẹ́rì. Ibo ló ṣe same shirt yìí? Hey! So close go! Hey! It's a lie. Àtọ̀hún ni o, kò ń ṣe ti Nàìjíríà o. Níbo ló ti rí iṣẹ́ yìí? Bó ṣe wà each na 15k. Ó wá wọn tí mo sọ yẹn. Ọmọ mínísítà yẹn. Kàn pè mí ní pé Honey, I don't send everything of them. Kàn fún mi address mi. Telling you. So, ọmọ tó ló máa ń pè yẹn. Olójúṣe ẹ̀sẹ̀ 30k. Just like that. Kí wọ́n ló ṣẹlẹ̀ báyìí sí tó fún bọ̀ ọ̀rẹ́ mi? Já mi náà. Já mi jẹ́ kí n mọ bó ṣe ń lọ. Má jẹ́ kí n tún ẹ̀. Sórí tí ọmọ yẹn bá fẹ́ wá mi wá lásán. Wo ó kéré jù pé escort tó tẹ̀lé aṣọ jeep tó máa tẹ̀lé á tó 15. Really? Close security, full security. Hey, you're not a big boy in the campus. You know, so. Oh, let me say. But, guy. Ṣùgbọ́n pé tábàrò lọ síwájú, àtúrò lọ sẹ́yìn o. Níbo ló fẹ́ fi Doyin sẹ́sẹ̀? Kí ló ń ṣe ọdún fọkọ? Wọ́n máa dárúkọ ọmọ Doyin. Ṣé ìwọ ọmọ bí ọmọ yẹn ti fi mí pa nínú hostel yìí ni? Ó ti pọ̀ jù náà. Ṣé òun rántí ìgbà tí mo lé ọmọ yẹn kiri ni? Tó fi pé òun top of the world, òun kan kìíní kan. Wọ́n sì mẹ́ ọmọ yẹn wo kò relevant nínú ayé mi. Ifọ̀ ọlọ́run ló tún bá mi ṣe ọmọ yẹn ò gbà fún mi. Bóyá bàbá máa rí ọmọ mínísítà yìí. Wo level tí mo wá ń sìn. Babe mi wá mi bọ̀. Like 15 jeep ń tẹ̀lé. Àná ọmọ ẹ̀gbọ́n yẹ kó wá títí èmi ọ̀la tuntun la. Tó kún bọ̀. Ṣé nítorí pé o ti rí ọmọ mínísítà ń sìn, o fẹ́ máa tójú Doyin mọ́lẹ̀, àbí? But, guy, ọmọ tó wá ń sọ yìí, ṣó ti rí picture ẹ̀ rí àbí as in kí náà ọkọ ló ti rí nípa ẹ̀? Àìtí ríra orí fóònù àti máa ń sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá gbọ́ voice mi wá mọ̀ pé she has a very remarkable voice. No, tó bá gbọ́ ohun ọmọ ìwà wọn. Kò má lọ pàdánù ọ̀nà méjì. Ó yẹ kí nǹkan tí mi sọ yẹ kó sí yẹ. Àdánù ọ̀nà méjì. Ẹ kí nǹkan tí mi sọ yẹ kó sí yẹ. Just be very careful. Wo bọ̀bọ̀ kò sí ìwọ̀n tó máa ṣẹlẹ̀ lé bẹ́ẹ̀ fọ́ Doyin àkáǹgò gbà ọlọ́run. Èyí ti sọ tèmi ṣá. Jẹ́ tiẹ̀ ṣùgbọ́n owó yẹ kí n 15 jeep. ẹ gbé fún wa ìwọ́n bá mi lọ ilé ìjọba lè jù. 15 jeep in the campus. I dey tell you people ọ̀rẹ́ ẹ̀sìn mẹ́. Check it out. ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó. Are you sure? Yeah. Báwo ni Nàìjíríà? Nigeria dry o. Dry care. Kò sówó. Má sọ̀rọ̀ bẹ́ẹ̀ now. No, I'm here and I will do anything for you. Yeah, baby. No, I love you. I love you too. Mo ní surprise kan fún ẹ. I guess. Surprise? Yeah. Guess. Bamina bread bro. Alright, let me show you. Passport one. Do you like it? American visa. Yes. Yeah.
fún mi pé kò lè dá fún mi mọ́. Baby, I am here. I love you. Ayé débi ìyá tí wàá ti bàjẹ́. Màá bùgà. Baby, ìjọba lọ. Next week. Next week. Stop it. Next week. I can do anything for you. So, I love you, baby. Ògìrì wo sórí àwọn ọ̀rẹ́ mi ta tó ń gbé ayé wọn ti bàjẹ́. Má wo sórí campus mi má bẹ̀rẹ̀ sí máa gbé kiri wá pé ẹ wo visa American visa má ló ń gbé. kí ló dé yé big boy now? Don't worry. Èmi náà sọ bẹ́ẹ̀ fún wọn mo ní big boy ní mi. Ṣé big boy mo ní big boy ní mi sí ìyọ́nà. Ìgbà mo ti pàdé mo náà wáyé mi ti dà big boy ní mi sí. Don't worry. Baby àbí ara ká fún mi. Káàkiri. Small thing me now. Wàhálà náà fún mi. Anything, house, car, anything. Bíbí yóò dira kó tó next week mo fẹ́ bùgà wọn ni. Alright, tomorrow. Àyàtà yìí tó ń pẹ̀lú ọmọdé David yẹn ó lè lọ pokùnso tó bá ti rí pé mò ń lo mọ́tò ó lè pokùnso. David olórí burúkú ni bàbá ìṣá. So gbogbo pé a wà ní class tí mo fi ń gbogbo ya bọ̀bọ̀ ìwà pẹ̀lú wa àṣẹnubi tó wà rẹ̀. fún ọ̀gbẹ́ bọ́ọ̀lù sí mi gan. àwọn ìwé ń ṣe bóyá. ayé Tòkunbọ̀ ti bàjẹ́ ayé Tòkunbọ̀ ti bàjẹ́ bó ṣe wà ẹgbẹ́ gbà mí ẹgbẹ́ ewu Tòkunbọ̀ tó lọ lọ David aláti ránṣẹ́ sílé fún ọ̀bọ̀ ẹ̀. Kí ni problem ẹ? Irú oorun òṣìwò ló ń sùn yìí. Kí ni ìṣòro ẹ? Nígbà tí gbogbo àwọn ẹgbẹ́ tó wà ní class tó ń gba lecture tí wọ́n wà níbàá tó ń sọ oorun òṣì oorun orí burúkú. Sọ fún mi kí ló gé ní gbogbo oorun òṣì tó ń sùn yìí sìn? A ti wà níbàá for the past 15 minutes 13 years. O ò lajú o kàn ń ṣèrànràn bí ọmọ kékeré. Kí ni problem ẹ náà? Sọ fún mi bó ṣe wà yín sìn ìwọ ló dàgbà jù láàrin wa nínú hostel yìí o ò mọ yìí tó kù nínú ọ̀rọ̀ gbèsè ayé ẹ̀. American visa mi dà. American visa. Ṣé mi dà? Ẹ gbà mí ṣé ìyá ló lọ sí Amẹ́ríkà ni àbí bàbá ẹ wọ́n rí owó ra jíìpù láti ìgbà tó ti dáyé àbí dídì ṣé òun ẹ̀gbọ́n ẹ̀kọ́ lọ sí Amẹ́ríkà rí. bóyá jégúnlẹ̀. ọdún òbí mi nìyẹn o. gbogbo tó yẹ yìí ni Visa mi dà náà. visa. ṣé ìwà pẹ̀lú ọpọlọ ẹ̀ṣá. American visa pẹ̀lú jíìpù mi. David kó má lọ jẹ́ pé bọ̀bọ́ yẹn lára ni o wọ́n dẹ̀ ní pé ẹni tó bá rí owó lójú oorun nínú àlá ẹ sọ fún kó tẹpá mọ́ṣẹ́ o. ṣé wọ́n pé bàbá wa kan ti kọ́ ti pẹ́ Chief Ebenezer Obey wọ́n ti sọ pé ẹni rówó rè lójú àlá tó ń dunnú ẹ bá mi sọ fún kó tẹpá mọ́ṣẹ́ nítorí ebi bọ́bọ́ yìí máa jẹyà mẹ́ ebi máa pa. Ṣé o pé ìjọ́ tí mo ti bá yín gbà ó sẹ̀ pọ̀ mo ti wọ̀ pé mi lè jèrè yín ṣe bọ̀. Ṣé pé tí báyìí mi jẹ́ sí báyìí American visa tó gbé next week ni mo ń lọ. Ẹnì mo ti visa mi lọ tọ́jú visa mi. Ẹgbẹ́ jíìpù mi pamọ́ àbí ẹgbẹ́ jíìpù mi pamọ́. ṣé o tó bóyá wà yìí ò sanra ṣó mọ̀ wọ́n máa fi ìwé bóyá sáṣọ ẹ̀ ni oòrùn jẹjẹ ni ebi ló ń pa ẹ̀ ebi ló ń pa ẹ̀ àmọ́ o ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ẹ̀ ni o ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àpò ìyá ẹ̀ big time ìwọ ńlá làpò orí visa àwọn alright. Ṣé ìwúlò ìburúkú ni? Ṣé ìwúlò ìburúkú yìí ṣe méjì kó tí ì bá mi? Ìwúlò ìburúkú ni. David ṣòro mi lè sọ Ìwúlò ìburúkú ni. Ìwúlò ìburúkú ni. Má ìpè tí kò bá mi. má ti gbá ẹ létí jù.
burúkú wàá mú gàrí ẹ̀ pẹ́. tó lẹ́ jáde. kí ni mo fẹ́ máa dúró ṣe. American visa. ọ̀rọ̀ ẹ̀ lọ́bẹ̀ ẹ̀ lóòótọ́ ṣá. American visa. bá a lè gbé ẹni kó jí. Talk still. Wait, damn. Bó ṣe sùn díẹ̀ okùn bọ̀ kí ló lagi ni dídójú ẹ̀ fún báyìí. kí ló ṣe nínú ìyá mi. Okùn bọ̀ báwo ló yẹn sọ̀rọ̀ báyìí kí ni ìyàwó ẹ̀ wá ṣe nínú ìrún mi mi ò ṣáà láìpẹ́ àwọn nǹkan báyìí. ó lè gbòkè lọ lójú mo ní kó má wá sọ́dọ̀ mi mọ́ òun gbọ́ràn. Baby o ní gbogbo nǹkan báyìí at least ó dá má bínú. mi ní mo bá ẹja náà mo ti níyàwó tèmi ẹ fífọ náà ni mò ń ṣe ẹ yìí mo sọ fún ẹ ká reduce level of poverty nílùú yìí wáyàn síwájú sí ìsèmi náà ti lè ọmọ mínísítà. má ṣeré kéré o ṣọ̀rọ̀ ẹ má ṣeré kéré o ọmọ mínísítà kan ń bọ̀ níbi tèmi wà. mi ì lè fẹ́ ẹ I never chop ní báwo bá yẹ kí n fẹ́ ẹ ìwọ́n tó kó ìmọ̀ràn tó gàrí lọ́wọ́ mi bí báyìí. ibi wo aṣáàgbèsè fẹ́ra o ṣáàgbè fún mi mo ṣáà ń lé àlọ́ disgrace mi. bọ̀ kí ṣòkè mo bẹ̀ ṣe lè ní. ṣòkè mo bẹ̀ ṣe lè ní. wo sórí kò ní ọmọ mínísítà yóò ní pẹ́ dé o tó yìí o gbọ́ wẹ́rẹ̀ kan náà má fi ṣe bá mi. jẹ́ ká mojú ọ̀rọ̀ tó wà nílẹ̀. ọ̀rọ̀ ni tó bá sórí ṣé tó àjò lóde. gbogbo ọkọ tó ń ṣe yìí ò dáa o. Alẹ́bẹ̀rẹ̀. Ẹ̀dùn Tókunbọ̀ mo béèrè. Tókunbọ̀. Kí ni a ti ṣe? Ẹ̀kọ́ ìlú bàbá wa. Ẹ má bínú jẹ́ bàbá wa. Ẹ jẹ́ bá lè ṣe jẹ́. Èmi ni Bímpé Williams. Mo ń béèrè Tókunbọ̀. Bímpé Williams. Ok, ẹ̀yin àbúrò Bímpé àbí ó ràn yín wá. náà èmi gangan ni Bímpé Williams ti máa ń sẹ́ndì aṣọ àtọwọ́ sí i ẹ bá ṣe ní Tókunbọ̀ ṣe ní Tókunbọ̀. ìdùnnú ṣé ilẹ̀ yìí ni àbíṣì ẹ̀dẹ̀ ń sọ gbogbo ẹ̀wọ̀n ń dùnmọ̀ ilé ẹnu ẹ̀ fúnra yín sọ ṣé yìí làwọn àbíṣì ṣé ilẹ̀ yìí àbíṣì ṣé yìí ni àbíṣì. ṣé padà wá wẹ̀. ẹ má bínú yàrá ẹ̀nà yìí ni Bímpé Williams tẹ́ ń sẹ́ndì aṣọ sí mi. bẹ́ẹ̀ ni Bímpé Williams. ṣé kò sí. ẹ má bínú ọkùnrin ní àbóbìnrin ni. actually ọkùnrin ni mí. kí ló dé ẹjọ́ kó bẹ́ẹ̀. rárá mo wà òkè báyìí. kí ló dé ṣé kò sí. ṣé ẹ wọ wèrè ẹjọ́ kò sí bẹ́ẹ̀. rárá ṣe bí báyìí wà òkè. ẹ dẹ̀ wá sẹ́ksì o. àná ó lọ síbẹ̀ yẹn o. ìjókòó síbi ẹ má wọrí ṣé wọn àwọn kan ní problem. èyí ti ṣe mí. àmọ́ yorùbá yín tí a máa ń tọ́jú. màá gún báyìí ṣe ìyá wèrè. òṣì mo ń bọ̀. ó lẹ́ lọ. mo bẹ̀ lọ kó pé àwọn kówèrè kan wá kó yín. dáàdì mi lówó mọ́ ìmí lówó wọn ní ọ̀ǹdà tọ́ṣẹ́ ló ní ìsinmi mò ń lò wọ́n á fi owó tún títí yín ṣe kílẹ̀ wa gbogbo nǹkan ni màá ṣe fún yín bó ṣe ṣe sùúrù máa bọ́ síta mi ò pẹ́ já ní ìmọ̀ pẹ̀lẹ́ rárá ẹ̀ lé láàrin. bó ṣe rí. wèrè yìí ká ní mo tẹ̀ ní pé mo gbà bá kí ẹ bá máa ṣe fún mi. tèmi wá bá mi kó.
jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà ó. ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ìṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́ ò dá ẹ má wọbẹ̀ o ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ìṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́ ò dá ẹ má wọbẹ̀ ìwé láyé kọ́kọ́ ó lọ́ka o mo dá ó níbi tó máa tiẹ̀ dé ó délé ìwé tán ó yàyàkúyà ó lọ́dọ̀ lóṣù.